nǹkan tó jẹ́ kí Òṣogbo àti Abẹ́òkúta ó popular, Òṣogbo ni ọ̀gá ṣùgbọ́n Abẹ́òkúta wọ́n sọ pé àwọn lọ̀gá ṣùgbọ́n torí pé Òṣogbo ìlú aró ṣùgbọ́n Abẹ́òkúta gbé onístẹ́ńsù ọlọ́ba làwọn ń ṣe ní Abẹ́òkúta. Àwọn Ìbàdàn àwọn náà ń ṣàdìrẹ òun ni wọ́n pè ní Ìbàdàn dùn. Èkó ń ṣàdìrẹ àwọn tiwọn ni wọ́n pè ní Olú Òkun. Ẹ jẹ́ pé ìlú kọ̀ọ̀kan fẹ́ ló ní style tí wọ́n. Kánò wọ́n ṣàdìrẹ eléso. Àwọn Benue wọ́n ṣe olóṣùpá, àwọn Ìgbò ń ṣe oní alábẹ́rẹ́ tí wọ́n pè ní oníkó, so wọ́n stitch gbogbo ẹ̀. So àwọn gbogbo Nàìjíríà tó ń ṣe àdìrẹ ìlú méjì tó popular jù ní Òṣogbo àti Abẹ́òkúta. Ṣùgbọ́n Òṣogbo lọ̀gá. Ọ̀gá l'Òṣogbo, ọ̀gá l'Òṣogbo. So à ń dúpẹ́ pé àwọn tún fi aró kún tiwọn, òun ni wọ́n sì máa sọ pé Òṣogbo ìlú aró.